iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi kélé òfin gbé ìǹspẹ̀tọ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìtúsílẹ̀ àwọn ajínigbé. Ọkọ̀ elérò 18 bọ́ọ̀sì kó sómi ní ìlú Ìbàdàn. Ṣáínà ti gbóhun tí àwọn agbésùnmọ̀mí tún ṣe fún wọn ní ìpínlẹ̀ Bauchi. Ilé-ẹjọ́ ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo. Ẹ gbọ́ kí ló fa ìfáǹfà láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù àti ẹgbẹ́ APC ní ìlú Ẹdẹ. Gómìnà Ayédátiwá ti fi àìdùnnú rẹ̀ hàn sí àṣẹ tí ilé-ẹjọ́ pa fún. Ṣáínà ti gbọ́ ohun tí àwọn aráàlú ṣe nítorí Nnamdi Kanu ní ìpínlẹ̀ Abia. Ṣé lóòótọ́ ni pé àwọn kan yìnbọn fún Samuel Perry tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Brother Shaggy ní Sango Ọ̀tà? Ó gbẹnu tán o. Àwọn ọlọ́pàá ti fi afẹ́fẹ́ tajútajú tú àwọn ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù àti APC ká níbi tí wọ́n ti tutọ́ síra wọn lójú ní ìlú Ẹdẹ o. Àtúngbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níbi tí wọ́n ti ń ṣí ibùdó ìtajà kan ní ìlú náà. Ohun tó fa gbọ́nmi sí omi òtó níbi ayẹyẹ ọ̀hún láò tí ì lè sọ ní pàtó, àmọ́ ṣá ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. Ṣáínà ti gbóhun tí gómìnà Ayédátiwá ṣe fún ilé ẹjọ́. Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Ondo fi èròǹgbà rẹ̀ hàn láti du ipò gómìnà ní ìpínlẹ̀ náà. Àmọ́ ṣá lẹ́yìn tí ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́ wọ́gi lé èròǹgbà rẹ̀ pátápátá tó ti sọ gbà má bínú. Àmọ́ ṣá sí ìyàlẹ́nu gómìnà Ayédátiwá padà fèsì pé ìpinnu náà ti yájú nítorí pé irú ìpinnu náà lè ṣe ojú àwọn èèyàn kúrò lára àwọn olóṣèlú. Àwọn olùwọ́de tú síta ní ìlú Abia wọ́n pè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu nípìnlẹ̀ Abia lọ́jọ́ 12 oṣù kẹta ọdún tí a wà yìí. Àwọn aráàlú ń ṣe ìwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu olórí ẹgbẹ́ IPOB tí ìjọba Nàìjíríà jù sí ẹ̀wọ̀n gbére. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ayélujára lẹ́yìn tó ń ṣàfihàn bí àwọn kan ti ń fi ẹsẹ̀ rìn tí àwọn kan sì wà lórí ọ̀kadà tí wọ́n sì ń pè fún ìtúsílẹ̀ rẹ̀. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àwọn kan yìnbọn fún adẹ́rìn-pòṣónú kan tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Brother Shaggy? Láìpẹ́ yìí ni fọ́nrán kan ṣàfihàn wípé adẹ́rìn-pòṣónú ni ọ̀hún ó ti wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ látàrí bí ìròyìn kan ti ní àwọn kan yìnbọn fún un. Nínú ìwádìí ṣàfihàn pé ìpínlẹ̀ Ògùn ní Sango Ọ̀tà ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Àmọ́ ṣá a ò tí ì gbọ́ kankan láti àsìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Samuel Perry tí a mọ̀ sí Brother Shaggy ní àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kọminú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí i. Jẹ́ ti gbọ́ nípa ọ̀gá ọlọ́pàá DPO tó wọ gàù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tá a gbọ́ ni pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ti paláṣẹ pé kí wọ́n fi ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá kan sí àhámọ́ lórí ẹ̀sùn tútú afurasí ajínigbé tí aráàlú mú wá sí sẹ́sọ̀n sílẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Nínú àwọn àlàyé tá a gbọ́ ni pé ní ìjọba ìbílẹ̀ Àfijò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Àtúngbọ́ pé ní sátidé ọjọ́ àbámẹ́ta àwọn aráàlú náà ṣọdẹ tí wọ́n sì kẹ́ẹ̀fín afurasí kan tí wọ́n ní ìbọn àdá àti àwọn nǹkan olóró dání. Ìdí nìyí tí àwọn aráàlú fi tẹ̀lé òfin tí wọ́n sì fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ní àgọ́ wọn. Sí ìyàlẹ́nu ní ọjọ́ kejì àwọn ọlọ́pàá ti padà yọ̀ǹda afurasí ọ̀hún láì gba àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Àmọ́ ṣá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí a mọ̀ sí Fẹ́mi Haruna ti paláṣẹ pé kí wọ́n fi ìǹspẹ̀tọ̀ tó wà nídìí ọ̀rọ̀ náà sí àhámọ́ nítorí tó tàpá sí òfin iléeṣẹ́ ọ̀hún. Kí lẹ́dùrọ̀ má jẹ́ kára rẹ̀ fẹsẹ̀ sí o. Àmì o. Ọkọ̀ elérò 18 ló kó sómi ní ìlú Ìbàdàn lẹ́yìn tí àwọn 3 dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn 5 sì farapa yánnayànna ní orí afárá Àríyọ̀ Amúlòkó ní ìlú Ìbàdàn. Àtúngbọ́ pé èrò 9 péré ló kù nínú bọ́ọ̀sì ọ̀hún o nígbà tí ìjàmbá náà máa fi ṣẹlẹ̀. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Maruf Akínwándé ló fi ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àwọn agbésùnmọ̀mí yọ̀ǹda ìyàwó tuntun àti àwọn àlejò rẹ̀ pẹ̀lú owó tabua. Ohun tá a gbọ́ ni pé láìpẹ́ yìí ni àwọn agbébọn jí èèyàn 16 gbé lọ ní ìpínlẹ̀ Bauchi ní ìjọba ìbílẹ̀ Tafawa Balewa. Àwọn aráàlú ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n gbé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé lọ ni wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ 25 million naira tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti mú ẹ̀dínkù bá iye owó náà. Lẹ́yìn gbogbo wàhálà tí àwọn aráàlú náà dojúkọ wọ́n ní níṣe ni ikú mọ́ọ̀tún àwọn bọ́ sí tòsí káwọn tó gba owó náà jọ lọ kó fún wọn kí wọ́n tó yọ̀ǹda gbogbo wọn. Ṣáínà ti gbọ́ bí ilé ẹjọ́ ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ Lucky Ayédátiwá. Ohun tá a gbọ́ ni pé ilé ẹjọ́ ti ní pé kí Lucky Ayédátiwá ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo lọ ságbéjọ́ mọ́wọ́ nítorí kò lẹ́tọ̀ọ́ láti díje fún sáà mìíràn mọ́ lẹ́yìn tó ti lọ lẹ́ẹ̀mejì. Wọ́n ní níṣe ni gómìnà fẹ́ tàpá sí ìwé òfin Nàìjíríà ni o nítorí kò sí nínú ìwé òfin láti dupò ààrẹ àbí gómìnà lẹ́ẹ̀mẹ́ta. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire.